ìjàmbá mọ́tò fọ̀pọ̀ ẹ̀mí ṣòfò, èèyàn mẹ́fà kú, Mọkanla farapa. béèyàn bá jẹ orí ahun tó bá rí bí wọ́n ṣe ń gbé àwọn òkú jáde nínú mọ́tò tó níjàmbá lójúnà márosẹ̀ Onwedu sí Onueke níjọba ìbílẹ̀ Ezza South nípínlẹ̀ Ebonyi, àánú yóò ṣe tọ̀hún. ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 3 oṣù kejì ọdún 2024 yìí ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ọjọ́ náà ló gbẹ̀mí àwọn èèyàn rẹpẹtẹ. Aláròyé gbọ́ pé mọ́tò ńlá méjì kan àti mọ́tò akérò ti iléeṣẹ́ Peace Mass Transit kan ni wọ́n forí sọ ara wọn táwọn èèyàn mẹ́fà sì kú lójú ẹsẹ̀ nígbà táwọn Mọkanla farapa gidigidi nínú ìjàmbá ọ̀hún tí wọ́n sì wà nílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà. mọ́ṣúárì ilé ìwòsàn Alex Ekweme Federal Teaching Hospital tó wà nílùú Abakaliki ni wọ́n kó gbogbo àwọn òkú mẹ́fà tí wọ́n kó jáde nínú ìjàmbá ọ̀hún lọ báyìí. ọ̀gá àgbà àjọ kan tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lójú pópó nílùú náà, ọ̀gbẹ́ni Igwe Nnabufe, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kejì ọdún 2024 yìí nílùú Abakaliki sọ pé eré àsápajúdé táwọn dẹ́rẹ́bà ọkọ̀ ọ̀hún sá lọ́jọ́ náà ló ṣokùnfà ìjàmbá ọ̀hún, àti pé níbi tí wọ́n ti ń jìjàdù ojú ọ̀nà ni wọ́n ti kọlu ara wọn tí ọ̀pọ̀ ẹ̀mí sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. ó wáá rọ àwọn dẹ́rẹ́bà ọkọ̀ èrò àti àwọn tó ń kó ẹrù pé kí wọ́n rí i dájú pé wọ́n pa gbogbo òfin ìrìnnà ọkọ̀ mọ́ pátápátá kí ẹ̀mí àwọn èèyàn yéé ṣòfò lásìkò ìjàmbá lójú ọ̀nà márosẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.